A kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn mi. Mo kọ́kùnrin, mo kóbìnrin, mo kí ọmọdé, mo kí ẹ̀yin àgbàlagbà. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Fún àǹfààní ẹ̀yin tí ẹ ń wò mí ní ìgbà àkọ́kọ́, orúkọ mi ni Dr. Hafiz Abolade. Níbikíbi tẹ́ bá ti ń wò mí káàkiri àgbáyé, ẹ̀yin tẹ́ wà ní diaspora, mo kí yín. Àtẹrú àtẹrù, ibi tẹ́ wà, àtẹrú àtẹrù náà lè máa kó wálé. Ẹ kéré òkú wálé, ẹ ní gbé sájò. Àwa tá wà nílùú tá wà yìí náà, àní ti lérù kúrò dé, àní tòde rùkú wọlé. Ọkọ ọba, àdá ọba kò ní sá wa lẹ́sẹ̀ fún àwa tá à ń ṣiṣẹ́ ìjọba. Àwa tá à ń ṣiṣẹ́ ọwọ́, àárèrè jẹ. Àwa tá à ń ta ọjà àtàjèrè, ẹ̀tà ló ń kọ́kọ́ tà kọ́mọ ẹranko tó tà, àtàjìlẹ̀ á máa tà. Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ ti subscribe. Mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Àbùsí ń tolókun, àbùsí ń tọlọ́sà. Owó ò ní wọ́n lọ́ndẹ̀ yín. Ẹ̀yin tí ẹ ti subscribe, bá wa subscribe. Àpékú sánà ló ń mórí ẹni yá. Ibi tẹ́ ti máa mú owó tẹ́ fi máa fi ra data láti máa fi wò wá. Ọlọ́run ní fi wọ́n yín. Ìfẹ́ tẹ́ ẹ ní sí wa tẹ́ ẹ fi ń wò wá kílẹ̀ tí ì gbọ́ rí ní àwọn nǹkan tá à ń sọ yìí. Àmì ìfẹ́ tẹ́ ẹ ní sí mi náà ni. Mélòó ni mi wájú yín? Ọlọ́run á nípa náà fẹ́ náà. Ọlọ́run á túbọ̀ máa nífẹ̀ẹ́ yín náà. Ọlọ́run á dúpẹ́ fún yín. Kí mo fẹ́ sọ pé fún wa lénìí, iṣẹ́ kan tá bàbá wa máa ń lò, ó sì ń bẹ láyé ìsìn náà. Kí ni iṣẹ́ náà? Ẹ máa bá mi ká lọ. Ewé tó wà lọ́wọ́ mi, ewé ọlọ́sẹ̀ pẹ̀tù. Àwọn kan ń pè ní ọ̀sẹ̀ pẹ̀tù. Àti ọlọ́sẹ̀ pẹ̀tù àti ọ̀sẹ̀ pẹ̀tù ìkankan náà ni. Ó máa ń ní òdòdó lórí. Àmọ́ nú àsìkò tá a wà yìí kò jẹ́ kí òdòdó orí ẹ̀ pọ̀. Ewé yìí ó máa ń yọ̀, tó bá já ó máa ń yọ̀, tó bá gbó. Ọlọ́sẹ̀ pẹ̀tù. Báwo la ṣe ṣe? Ìyẹn fún iṣẹ́ mọ́tò ni. Egbee mọ́tò. Tí mọ́tò bá ní accident, èmi àtẹ̀yin à ní rogun ìjàmbá mọ́tò, à ní rogun accident. Ẹ jẹ́ ká ṣe fúnra wa, ẹ máa kọ́lẹ̀. Ẹ jẹ́ ká ṣe fáwọn ọmọ wa àti ìyàwó. Báwo la ṣe fẹ́ ṣe? Ẹbọ tó wà lọ́wọ́ mi, shinap ló wà lọ́wọ́ mi, tá a mọ̀ sí omi àwọn àlùjànnú, ọtí ìbílẹ̀. A wá lọ sí di ọlọ́sẹ̀ pẹ̀tù yìí, a lọ sí díẹ̀ ibi tó bá wà. A ti lọ sí díẹ̀, a ti gbé shinap dání. A wá da ọtí, ó ti yé yín, ìdí ẹ̀ nìyí, ìdí ẹ̀ lélẹ́yìí. A wá da ọtí, a dà sí ìdí ẹ̀, a tú ọtí yìí sí díẹ̀ níwọ̀nba. Ẹ jẹ́ ká tú ọtí yìí sí díẹ̀ sí i. Bá ti wá tú ọtí sí i, a wá tú ọlọ́sẹ̀ pẹ̀tù, a tú lẹ́ẹ̀kan náà. Ẹ̀kan náà là á fà á tu. A bá ti wá fà á tu ní ẹ̀kan náà, a tún wá da ọtí, a tún dà sí ibi tá a ti fà á tu yẹn. Ẹ jẹ́ ká mú lọlé. Ṣé ẹ rí gbòǹgbò díẹ̀? Ọlọ́sẹ̀ pẹ̀tù kan náà là á máa lò. Ọlọ́sẹ̀ pẹ̀tù kan fún èèyàn kan. Ọlọ́sẹ̀ pẹ̀tù kan fún èèyàn kan. Bá ṣe máa ṣe nìyẹn. Bá ti wá mú délé, ẹ jẹ́ ká gé gbòǹgbò díẹ̀ kúrò. Gbòǹgbò dí yẹn, ẹ jẹ́ ká fi sórí ojú ọlọ, ká pa pẹ́pẹ́pẹ́pẹ́. Ẹbọ tó wà lọ́wọ́ mi yìí, atare ni, tí àwọn olóyìnbó ń pè ní alligator pepper. Kì bá àjọkùnrin, kì bá àjọbìnrin. Ọlọ́sẹ̀ pẹ̀tù tá a ti tú yìí, tá a tú díẹ̀ yìí, a wá lọ ẹyọ atare, ẹyọ wóró atare, ẹyọ wóró atare 9 á lọ mọ́. Láti wá lọ, láti lọ tó kúnná dáadáa. Ẹ jẹ́ ká sá kó gbẹ, ká lọ kó kúnná. Bá ti wá lọ kó kúnná, ṣé rí bí ẹrẹ́sẹ̀ mi, ibi àtàǹpàkò yìí, á sin gbẹ́rẹ́ báyìí.
lẹ́lẹ́gbẹ̀ẹ́ báyìí. Ení, èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún, ẹ̀fà, èje, ẹ̀jọ, ẹ̀sán. Mẹ́sàn-án la máa sín ní àtàǹpàkò ẹsẹ̀ òsì, mẹ́sàn-án ní àtàǹpàkò ẹsẹ̀ ọ̀tún. Ẹ jẹ́ ká fi ẹbu yìí ká fi pa ojú ẹ̀. Bá ti wá fi ẹbu yìí pa ojú ẹ̀, tó ti yé yín, àti fi pa ojú ẹ̀, òun ti tán síbẹ̀ yẹn nìyẹn. A ní rògùn ìjàmbá mọ́tò, ìjàmbá ò ní ṣe wá, kò ní ṣàwọn ọmọ wa. Tẹ́ bá gbọ́ pé èèyàn kan wà nínú mọ́tò, mọ́tò bó ṣe ní accident gbàrà báyìí, wọn ò bá ẹni yẹn ń bẹ̀, ẹ̀gbẹ́ kan ló wà, iṣẹ́ yìí ni. Kò tán síbẹ̀ o. Ẹ wo ohun tí ó wà ní ọwọ́ mi yìí. Ẹni tó wà lọ́wọ́ mi yìí, ìyẹn ti parí síbẹ̀. Ẹ wo ohun tó wà lọ́wọ́ mi yìí. Obì àbàtà ni, obì àbàtà olójú mẹ́fà, òun ni ó wà ní ọwọ́ mi yìí. Ó ń ṣiṣẹ́ ìgbé mọ́tò. Tíṣẹ́ bá wà lára wa, wá fi sápò. Tá bá wà nínú mọ́tò, kí mọ́tò yẹn kó máa ta òkìtì. A ní rògùn ìjàmbá mọ́tò o. Kó máa ta òkìtì báyìí, a ò ní sí ńbẹ̀, á ti kúrò ńbẹ̀. Tíṣẹ́ bá wà ní àpò wa, àpò ló máa ń wà. Obì àbàtà olójú mẹ́fà ni o. Báwo la ṣe wá ṣe? Ẹ ti róbì, ẹ ti rátare. Ẹ wo ohun tó wà lọ́wọ́ mi yìí. Ìṣó ni, ìṣó ló wà lọ́wọ́ mi. Obì àbàtà leléyìí. Awẹ́ ibi ojú kan ẹ̀, á fi èṣó yìí, á fi lú, á fi rín. Ẹ ti rí bí mo ṣe ń rín? Ẹ ti rí báyìí? Mo ti rín. Á mú ẹyọ atare kan, á fi sí ojú ihò yẹn. Ẹ jẹ́ kí n lu gbogbo ẹ̀ kẹ́ ẹ rí. Ó di méjì báyìí tí mo ti lu. Ṣé ẹ̀ ń wò ó? Òun lẹ̀ ń wò yìí o. Mo ti lu mẹ́ta báyìí. Ẹ ti rí i. Iṣẹ́ táwọn bàbá wa ń lò ni, tó dẹ̀ confam. Ó dájú, àmọ́ Elédùmarè ó dájú jùlọ o. Elédùmarè ó dájú jùlọ. Ọlọ́run ó fi ìṣọ́ rẹ̀ àtààbò rẹ̀ yóò máa fi bò wá. Ẹ má jẹ́ ká wora wá ràn. Àpò la máa fi sí, a máa fi sí àpò wa. Mo ti lú báyìí, mo ti lu ojú ẹ̀. Atare, òun lẹ̀ ń wò lọ́wọ́ mi, òun lẹ̀ ń wò yìí. Ẹ máa yọ atare, ẹ yọ atare mẹ́fà, ẹ yọ atare mẹ́fà. 1, 2, 3, 4, 5. Ẹ yọ atare mẹ́fà. Òun lẹ̀ ń wò ní ọwọ́ mi. Ẹ yọ atare mẹ́fà ló wà lọ́wọ́ mi. Ó yá o. Ení, mo ti bọjú ìṣó yẹn. Ẹ jẹ́ kó wọlé dáadáa, tátare ò ní lè jábọ́. Èjì, tójú ẹ bá kéré ẹ tún lu. Ẹ̀ta, àmọ́ àní jẹ́ kí obì yẹn kó túká o. Ó di mẹ́rin báyìí. Ọ̀wọ́ mọ́tò tó confam ni. Ẹ ti rí báyìí? Òun lẹ̀ ń wò lọ́wọ́ mi. Ẹ jẹ́ ká fèsó yẹn tì wọlé dáadáa, kó má yọbọ́. Ẹ ti fi tì wọlé. Ó dájú o, àmọ́ Elédùmarè yìí dájú jùlọ o. Ọlọ́run á máa fi ìṣọ́ rẹ̀ àtààbò rẹ̀ á máa fi bò wá. A ti parí ẹ̀ báyìí. Ó ti parí báyìí. Ẹ jẹ́ ká wá òwú tútù tá a mọ̀ sí cotton wool. Á wá gbé sínú, fún àpẹẹrẹ òwú tútù nì, fún àpẹẹrẹ á gbé sínú òwú tútù báyìí. A ti fi òwú tútù wé, a ti fi wé. Á wá wá òwú funfun, òwú dúdú àti funfun. Á fi dì í. Á dì í ní ìkóbẹ́rẹ́. A lè rán kí òwú yẹn kó má tú, ká rán ní ìkóbẹ́rẹ́. Bá ti wá parí ẹ̀, ẹ ká máa jù sápò.
táburú bá ń bẹ níwájú, tó bá ń lọ níwájú àní bá, tó bá ń bọ̀ lẹ́yìn kò ní bá wa. Ọlọ́run ọba Elédùmarè á máa fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa. Iṣẹ́ yìí confam, Egbee mọ́tò ni. Tí mọ́tò bá ń ó dájú, ẹ má yẹ kí wọ́n má dàbí pé èèyàn ń dánu, àmọ́ tó gun ẹni bá dáni lójú a máa fi ń sọrí ni. Ẹ jẹ́ ká ṣe, òun lẹ̀ ń wò lọ́wọ́ mi, obì àbàtà. Iṣẹ́ mọ́tò ni, ọ̀wọ́ mọ́tò. Ọlọ́run á máa fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa o. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí, bá mi share fídíò yìí, bá mi like fídíò yìí. Tí mo fẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi náà nìyẹn, náà ni pé ẹ bá mi like ẹ̀, bá mi share ẹ̀. Tí ò bá yé yín ẹ comment. WhatsApp number mi ẹ máa rí lójú screen, ó ti ń lọ lójú screen báyẹn, ẹ máa rí WhatsApp number mi. Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́, Ọlọ́run á fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa. Àní jáde lékú lọ́wọ́, àní rìn níjọ́ tó bí ń pọ̀nà. Orúkọ mi ò yí padà, orúkọ mi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi náà ni Dr. Aviz Abolade. Ire o.